fẹ́ ṣe fùfú inú dúrọ́ọ̀mù èèyàn máa ṣe èèyàn máa tókì ní èsì so ọ̀rọ̀ wà rẹpẹtẹ gbogbo àwọn ilé náà nǹkan ṣé àwọn ẹlòmíràn náà. àbúrò ilé ìgbọ̀ngàn lónìí. dájọ pàdé bóyá ìpàdé ìpàdé àwọn ẹgbẹ́ yìí ló ní ọ̀rọ̀ mẹ́sàn-án ní àbí èèyàn kan wọ́n fi orúkọ ẹ̀sìn láti fi ẹ bá dẹ̀ dé òpin ẹ̀kẹ́ àwa náà la máa bá ṣé ẹ̀ bá yà tó ìjọ mi wọ́n lè nìkan wà nítòsí bóyá a máa gba nọ́mbà sí orí iṣẹ́ ti yàtọ̀ ìlọ torí kò sínú lórí lọ́dọ̀ mi náà wà nítòsí. ṣé ẹ̀yin wà lórí WhatsApp. ẹ mú wa ní kóòtù bàjẹ́ ti brọ́dà mi ẹ̀ gan-an bàbá wà ní WhatsApp. a máa fẹ́ àgbẹ̀gbọ́n mi rà á. In fact ẹran ọ̀gbẹ́ lọ́wọ́ máa jẹ jù ń bí ẹ máa fẹ́ràn ọ̀gbẹ́ ṣe wá lálejò ká tó kúrò ń bí o. àgbàdo kan tó ti gbò tẹ́ fi wá ẹ̀ ló bá tọ́. tó bá ti gbó báyìí tá a bá gba nọ́mbà yìí tó bá ti yá àrùn pé lágbájá yìí.